ẹ̀kú ọdún ẹ̀kíyèdún àṣeṣàmọ́dún ọlọ́run yóò ṣọdún lábo àmín. ẹ bá wa dárúkọ yín sílẹ̀. orúkọ mi ni ọlá ṣọ́làjà àká alájòyí alápinni ti ìlú òde rẹ́mọ. tí wọ́n bá ń sọ̀rọ̀ nípa alápinni bàbá wa kí ni ìtumọ̀ alápinni? alápinni jẹ́ olórí egúngún, àwọn ni olórí bí ọba ṣe jẹ́ olórí fún ìlú ni alápinni jẹ́ olórí àwọn eléégún. alápinni ni aláṣẹ àwọn eégún bí ẹ ṣe jẹ́ nìyẹn. ó dà bàbá wa tí a bá ń sọ̀rọ̀ nípa egúngún kí lẹ lè rí sọ fún wa kí ni egúngún ṣe? èmi gẹ́gẹ́ bí ẹnìkan mo lè sọ díẹ̀. ìdílé eléégún náà ti bí èmi àmọ́ onígbàgbọ́ ni mí. lẹ́nu ìgbà tí mo lọ sí igbódù tí mo lọ tẹ̀fá ni wọ́n sọ fún mi pé òòṣà ilé ọ̀dọ̀ mi ò gbọ́dọ̀ jìnnà sí i. mo jẹ́ ìkọ̀kọ́ wò wọ́n kí ni nǹkan tí wọ́n ń sọ lótìtọ́ àti ní òdodo. ẹni tó bá mọ̀ mí mo ṣe ń sọ̀rọ̀ yìí tó jẹ́ ọmọ bíbí ìlú yìí á mọ̀ pé yes ọ̀rọ̀ tí mò ń sọ mi ò gbégbá kan bọnú ìkan nítorí pé kí ni nígbà tí mo dẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní ṣe ọdún tí mo ti bẹ̀rẹ̀ sí ní ṣe eégún yẹn mo ní ìgbàgbọ́ nínú ẹ̀ mo dẹ̀ ń rí ìyípadà mo rí ìlọsíwájú nínú ẹ̀sìn yẹn so yẹn jẹ́ kí n ṣe bí ẹni tẹra mọ́. èmi máa ń dájọ́ fún èèyàn mo sì tún dá fún eégún so bó ṣe jẹ́ nìyẹn. kí ni ìtumọ̀ kí ni à ń pè ní eégún? egúngún nǹkan tá a lè sọ pé à ń pè ní egúngún ni pé òòṣà ni egúngún jẹ́ tí a lè gbàgbé ní ilẹ̀ Yorùbá. tí ó bá jẹ́ pé ìdílé eléégún ni eléyìí kò pọ́síbù kí wọ́n sọ pé wọ́n tún máa ṣe àmúlùmálà tàbí pé kí wọ́n má ṣe. báwo ni eégún ṣe jẹyọ? Ọ̀yọ́ ni egúngún ti wá ní òde rẹ́mọ pàápàá. òde rẹ́mọ jẹ́ kan nínú àwọn ọ̀rọ̀ eléégún Ọ̀yọ́ ló ti wá bọ̀tí bíbọ̀ tó ń bọ̀ ní Ọ̀yọ́ ó sọlẹ̀ sí òde rẹ́mọ ó tún kúrò bí náà láwọn ibì kan tó lọ gbogbogbò mi ò ní dárúkọ àwọn yẹn bọ̀tí egúngún ó ṣe pàtàkì. tí eégún tàdé wí náà tó bá dà pé ara ọmọdé ṣe bẹ́ẹ̀ ní gbóná tó bá gbóhùn eégún ara náà láti jí kọ́kọ́. ó dà bàbá wa kí ni àjọṣepọ̀ eégún àti òkú ọ̀run? àti òkú ọ̀run wọ́n máa ń sọ náà pé egúngún ará ọ̀run lótìtọ́ àti ní òdodo ni wọ́n ń sọ bẹ́ẹ̀ àmọ́ àjọṣepọ̀ tó wà láàrin wọn náà ó so close torí bí bá ṣe sọ iná náà gan eégún kò tí ì yí padà aráàrùn náà máa ń pe eégún jẹ́ pé àrí èyí rí ọ̀hún ni so yẹn náà ṣe máa ń pè ní aráàrùn ó rí bí ó rí ọ̀hún. ìbéèrè kan wà tí mo ti máa ń béèrè lọ́wọ́ àyẹ̀yìn eléégún pé wọ́n máa ń ní ìyẹni ni bàbá ẹni léégún ilé ìyẹni lòṣà ọjà kí lè tó ń sọ pé bàbá ẹni léégún ilé? nígbà tá a bá sọ pé bàbá tó bí èmi sìn eléégún ni àmọ́ muslim ni nígbẹ̀yìn muslim ló sì òkú wọn pàápàá mo dẹ̀ ti ń ṣe eégún ní ojú wọn wọ́n dẹ̀ ń ṣe àdúrà fún mi. ìyẹn túmọ̀ sí pé eégún ẹni ni eégún ilé. irú àwọn tó jẹ́ wípé wọn ò ń ṣe ọmọ eléégún kọ́. bẹ́ẹ̀ pé ní ilẹ̀ Yorùbá gbogbo wọn tó máa ń sọ ni pé bàbá ẹni léégún ilé. báwo ni bàbá wa ṣe jẹ́ eégún ilé? kí ni àjọṣepọ̀ bàbá àti eégún ilé? àní kí ni eégún ilé yẹn? to my own view gẹ́gẹ́ bí èmi ṣe mọ̀ eégún tàwí náà ni pé tí èèyàn bá ní ìgbàgbọ́ nú ẹ̀ ó di dandan kápẹ ní bàbá ẹni ni eégún ẹni tí ọmọ téèyàn ò lè ṣàì nígbàgbọ́ nú bàbá ẹ̀ bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ sí mo lọ́mọ ládùúgbò yìí tí ó dẹ̀ jẹ́ pé láàárọ̀ ó ti wá sí lọ́dọ̀ náà láti jọ sọ̀rọ̀ automatically tí n bá sọ̀rọ̀ ó máa gbọ́ níwọ̀n ìgbà tó bá dẹ̀gbọ́ náà òun náà ó dàbí eégún ẹni ni bàbá ẹni eégún ẹni ni bàbá ẹni. kí ni ìdí tó fi máa ń ṣe eégún lọ́dọọdún? ní ìlú táwa náà sì àwọn ọ̀ṣà wà tó jẹ́ pé a lè má ṣe ní ọdún wọ́n fi ń lé ibi jìnnà ní àárín ìlú automatically eégún tá à ń ṣe lọ́wọ́ ẹ̀ sì nígbà tá a máa bẹ̀rẹ̀ a lọ sọ́dọ̀ kábíyèsí oṣù mẹ́ta
ní àgbà bọ̀tí nígbà tá a dẹ̀ wò pé kinní yìí ǹjẹ́ a lè round up èmi pẹ̀lú olókùnrin aláti lọ síbẹ̀ bí a tún 2 weeks náà láti pé kárí pé ó dẹ̀ gbà fún wa tí ò bá ti síjà tí ò bá sí aṣọ tó bí ẹ̀ ṣe jẹ́ nìyẹn.